ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú dédé wòye ẹ kú bójọjọ́ ṣe rí. Yorùbá ní ìyàwó burúkú ṣe fẹ́ àná burúkú ò ṣe ní. Àìmọye ọkùnrin tí àná burúkú ti ba ìgbésí ayé ẹ̀ jẹ́. Mẹ́wàá ṣe rí àwọn ọkùnrin tí wọ́n wà responsible wọn ò kì í ní àná burúkú torí pé wọ́n ní olè ló mọ pasẹ̀ olè tọ̀ lórí àpáta. Àwọn àna burúkú yẹn máa ń tètè mọ ọkùnrin tí orí ẹ̀ bá gbálẹ̀. Wọ́n máa ń tètè mọ ọkùnrin tí orí ẹ̀ ò bá gbádùn tààrà. Irú àwọn ọkùnrin burúkú yẹn ẹ rí àwọn àna burúkú yẹn àwọn yẹn máa lọ bí ọ̀gẹ̀dẹ̀ bẹ́ gbogbo ẹ̀ wọ́n á róúnjẹ sílẹ̀ fún wọn kó tó dé wọ́n máa gbé wọn gẹ̀gẹ̀. Àwọn tó bá wà responsible náà máa ń sábà ní àna burúkú. Àwọn náà ni àwọn àna burúkú yìí máa ń sábà fi ìlọkulọ lò bí wípé kán kó kúrò nílé wọn kó kó lọ sọ́dọ̀ ọmọ wọn nílé ọkọ, bí pé kán wà nínú ilé wọn kó máa jẹ́ pé àwọn náà máa control inú ilé ọmọ wọn lóbìnrin, bí pé kí wọ́n wà lára àwọn tó máa control ọkọ ọmọ wọn. Wọ́n á tún máa bá ọmọ wọn máa control ọkọ wọn. Nǹkan tó bá sọ even wọ́n wà ńbẹ̀ wọ́n wà ńbẹ̀ nǹkan tó bá sọ lábẹ́ gé. Tí nǹkan bá ti ṣẹlẹ̀ irú àwọn àna burúkú yìí òun ni ìyàwó máa lọ rojọ́ fún pé nǹkan báyìí ni o ẹ̀rí lágbájá ọ máa pawọ́ pọ̀ bá yí ọkọ jẹ́ ni. Obìnrin tó bá ti jẹ́ òun ni breadwinner wọn nínú ilé tó jẹ́ wípé bóyá òun nìkan ló dá ṣe nǹkan nínú ilé ẹnu ò kí ń sábà kà òun ló máa ń wà in control. Obìnrin tó bá dẹ̀ ti wà in control tó jẹ́ obìnrin tó bá fẹ́ tó bá ti rí pé ẹyin lójú ni òun ló wà in control family ẹ̀ tó jẹ́ pé kò sí family ẹ̀ kankan tọ́wọ́ wọn tẹnu tẹ́ pé táwọn bá rí obìnrin yẹn wọn ò lè jẹ. My dear sórí ibi tí obìnrin yẹn ti stop nínú ilé ibẹ̀ ló ti máa bẹ̀rẹ̀ bùkátà yẹn tó bá dọ́dọ̀ ẹ̀ kó o tó gbọ́ bùkátà àwọn family tiẹ̀ lọ́kùnrin tí àwọn ọmọ obìnrin tí ìyàwó ẹ̀ ló máa kọ́kọ́ mú gbọ́ wọ́n máa bẹ́ ẹ mú débẹ̀ ni. Kò wá sí ẹni tó fẹ́ lọ fẹjọ́ ẹ̀sùn wọn ò ní support ẹ láíláí nítorí pé gbogbo nǹkan tó máa please ìyàwó tó fẹ́ sílé tó jẹ́ ọmọ wọn òun náà máa sọ òun náà máa ṣe. Bọ́n rí lójú wọn báyìí wípé ó ṣe nǹkan kan I'm telling you wọn ò ní sọ fún ẹ. Àwọn tí ó dẹ̀ wà responsible lọ́kùnrin àwọn ló máa ń jẹ ìyà yìí torí number one wọ́n mọ̀ pé kò ní lè na ọmọ àwọn. Wọ́n mọ̀ pé kò ní lè fẹ́ bá pariwo kò ní lè fìtínà tiẹ̀. Bó ṣe rí àwọn tí ò wà responsible tó mọ̀ pé kó tó sọ nǹkan báyìí ó ti fẹ́ gbé gbájú wọ́n máa tú ni. Àwọn family ìyàwó yẹn wọ́n máa tú bí pé kí wọ́n máa pè lóòrèkóòrè bí pé tó ọmọ wọn bá fẹ́ wá gan wọ́n á gba permission lọ́wọ́ ẹ̀ torí wọ́n mọ̀ pé ó lè ṣeéṣe kó lóun fẹ́ wá kó ní kò sáyè. Bó ṣe orí tó wà responsible anywhere tó bá fẹ́ kí ìyàwó lọ gan wọn ò ní láti sọ fọ́kọ. Wọ́n ti mọ̀ pé ìyàwó ló wà in charge tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. So ìwọ ọkùnrin tó bá fẹ́ marry wo obìnrin tó fẹ́ dáadáa pé ṣé òun ni breadwinner inú ilé wọn kó wá wo àpò ẹ pé níbi tí obìnrin yẹn bá dé tó stop nínú ilé ṣé wọ́n lè bẹ̀rẹ̀ ń bẹ̀ ṣé o lè continue. So wo obìnrin yẹn pé ṣé òun ni breadwinner ṣé òun ni olójú kan lọ bá fọ́jú nínú ilé wọn. Wo obìnrin yẹn bó ṣe ń bá ìyá àti bàbá ẹ̀ sọ̀rọ̀ ìjẹ́ ẹnu ka nítorí tí ọkùnrin ò bá wà responsible ẹnu ka obìnrin ẹnu ò ka obìnrin kò sí tó kan kò sí tó yẹ kò sí ọkùnrin kò lè bọ́dà because ó bá ka ẹgbà ẹ wà lọ́wọ́ ẹ̀ sáìsì ẹ wà lọ́wọ́ ọkùnrin tí ò wà responsible. Bẹ́ẹ̀ ọkùnrin tó wà responsible tí ò lè sọ tẹnu ẹ̀tọ́ tí ò lè pín mọ́ kakakaka mọ́bìnrin òun ni ìyà yìí máa ń jẹ jù. So ìwọ tó mọ̀ pé ó wà responsible tó mọ̀ pé ó jáde láti ilé eré lọ́kùnrin má lọ fẹ́ obìnrin tó jẹ́ wípé bóyá òun ni olójú kan bá fọ́jú nínú ilé wọn. Obìnrin tó jẹ́ pé ẹnu ò ká obìnrin tó jẹ́ wípé wàá mọ̀ nígbà tẹ́ bá ti ń date tó bá ti rí pé ó free anytime ló máa wá sọ́dọ̀ ẹ̀ àbóyá ó dọ́dọ̀ ẹ̀ láàárọ̀ kò yìn tẹ́ láti sùn ó kàn dédé di 6 o'clock ó ní wòun ò lọ lé jàre ó dẹ̀ rí kó pè àwọn family ẹ̀ tó dẹ̀ sì ń gbé lọ́dọ̀ àwọn parent ẹ̀ ó dẹ̀ rí kó pè pé mọ́mì mi nílé wálé o mo fẹ́ sùn sọ́dọ̀ lágbájá o àbí nígbà tó pè ó rí kí mọ́mì wá ní báwo ló ṣe wá fẹ́ rìnrìn bẹ́ẹ̀ tó kọ́kọ́ ní ọ̀dọ̀ lágbájá ni mo fẹ́ sùn nǹkan kan náà ókè o ó dàbọ̀ o. Ó yẹ kó ti mọ̀ pé irú ọmọ yẹn òun la láṣẹ nínú àwọn ọ̀dọ́ ní ilé ọ̀dọ̀ àwọn parent ẹ̀. Ó yẹ kó mọ̀ pé irú àwọn ọmọ yẹn tí nǹkan bá ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú òòrè èèyàn fẹjọ́ sùn. Bó bá dẹ̀ fẹjọ́ ẹ̀sùn wọn ò ní support ẹ láéláé nítorí pé ọ̀nà ọ̀fun ọ̀nà ọ̀run
àkódẹ tí mọ̀ wípé ibi tí ìyàwó ẹ parí sí ìyàwó tó fẹ́ yẹn ibi tí bùkátà yẹn parí sí ló máa ti bẹ̀rẹ̀ irú àwọn obìnrin bẹ́ẹ̀ kó o tó ná kọ́bọ̀ fún àwọn pẹ́rẹ́ǹtì tiẹ̀ lọ́kùnrin wọ́n máa dúró tiẹ̀ lọ́rùn wàá kọ́kọ́ ṣe fún wọn irú àwọn obìnrin bẹ́ẹ̀ yẹn àwọn fámìlì ẹ ò ní lè máa wọnú ilé ẹ ṣọ́ṣọ́ṣọ́ṣọ́ wọ́n máa pàlà fún àwọn fámìlì ẹ ni àwọn obìnrin tí ẹnu ò bá ti ká nínú ilé àwọn òbí wọn àwọn obìnrin tó bá ti jẹ́ pé àwọn ni ojúlówó nínú àwọn òbí wọn àwọn lójú kan lọ́ba afọ́jú kò mọ̀ wípé wọ́n máa ní problem pẹ̀lú àwọn fámìlì tiẹ̀ wọ́n máa pàlà fáwọn fámìlì ẹ̀ wọ́n máa pàlè fáwọn fámìlì ẹ̀ ni kó mọ̀ pé ibi tí ìṣòro ẹ̀ ibi tí bùkátà ẹ̀ parí sígbà tó lọ mú nínú ilé ẹ̀ ibẹ̀ ló ti máa nawọ́ gan kó o dẹ̀ ti mọ̀ wípé kó o tó gbọ́ bùkátà tiẹ̀ lọ́kùnrin o máa ti gbọ́ ti gbogbo fámìlì obìnrin yẹn àwọn ọkùnrin tó wà responsible ló máa ń ṣẹlẹ̀ fún àwọn ọkùnrin tí wọn ò wà responsible wọn ò kí ń jìyà àwọn ọkùnrin tó jẹ́ wípé tó o bá ṣe pẹ́rẹ́ wọ́n ti mú kọ́kọ́rọ́ mọ́tò wọn ti lọ torí wọ́n níbi tí wọ́n máa lọ bí wọ́n lọ sọ́dọ̀ ọ̀rẹ́ wọ́n á lọ sọ́dọ̀ ọ̀dọ̀ girlfriend bí wọ́n lọ sọ́dọ̀ girlfriend wọ́n á lọ sọ́dọ̀ family but àwọn ọkùnrin kan wà naturally tó wà homely tó yẹ pé wọn ò níbi kankan tó fẹ́ lọ yàtọ̀ sí ẹnu iṣẹ́ wọn àti wípé kán dẹ̀ wá sílé so irú àwọn ọkùnrin yẹn máa ń fẹ́ peace kò síbi tí wọ́n fẹ́ lọ wọn kì í ṣe tó ń kọ̀ rẹ̀ àbí tó ń lọ sí wọ́n prefer tó bá fẹ́ mu tí gan kó ra ọtí ìta kan wá mu nínú ilé wọn irú àwọn ọkùnrin yẹn ò yẹ kó bọ́ sọ́wọ́ àwọn obìnrin tí wọn ò ní olùbẹ̀rù àwọn obìnrin tó jẹ́ pé àwọn ni breadwinner family wọn wàhálà máa ṣẹlẹ̀ ni tó o bá ṣọ́ra ìwọ ọkùnrin tó o bá lọ fẹ́ breadwinner lóbìnrin ní family ó máa sọ ẹ́ di ọ̀mùtí torí àwọn ìwà tó máa wù wá wà force láti di ọmọ ọ̀tá àwọn ọ̀wà tó máa wù wá wà force láti dọ̀mùtí láti di ọmọ ọ̀tá wà wà force láti di wípé òun close níbi iṣẹ́ ìwọ tó yẹ pé ìtọ́tọ́tọ́ ẹ̀ ìtọ́kọ close níbi iṣẹ́ kó kọ́kọ́ délé kó wẹ̀ tó bá fẹ́ padà jáde kó wá padà jáde kó dẹ̀ spend some minutes kó padà wọlé ni but obìnrin tó bá jẹ́ breadwinner nínú family ẹ̀ tí ẹnu ò dẹ̀ ká tí ò lólùbẹ̀rù á sọ ẹ́ di ọ̀mùtí ọ̀sán gangan á sọ ẹ́ di ọmọ orí ìrìn ọ̀sán gangan á sọ ẹ́ ìwà sọ̀wọ́ ọkùnrin tó wà responsible á sọ ẹ́ di ọmọ orí ìrìn ọ̀sán gangan á sọ ẹ́ di pé tó o bá ti ṣetán níbi iṣẹ́ èyí tó fi máa bá bọ̀ lé wàá máa wábi tó o fẹ́ lọ nítorí tó o bá ti délé kò ní sí peace kò dẹ̀ sẹ́ni tó fẹ́ fẹjọ́ ẹ̀sùn gbogbo àwọn tó fẹ́ fẹjọ́ ẹ̀sùn irú kọ̀ọ̀kan ni pàápàá obìnrin tó jẹ́ wípé ìyá tó bí ọkọ kan òkú kọ́ńbọ̀dì ni èèyàn lè fi ọkọ kan lẹ̀ kó tẹ̀ dìtámì pé òun ò ní bímọ sẹ́lòmíì bẹ́ẹ̀ náà la rí àwọn ìyá tí wọ́n ti bí ọmọ mẹ́ta tó ti bí ọmọ káàkiri tí wọn ò ní cause láti ṣe bẹ́ẹ̀ yàtọ̀ sẹ́ni tó ní genuine reason bá àwọn ìyá kan wà tó jẹ́ wípé bíbí ọmọ káàkiri yẹn oge ni wọ́n fi ṣe àwọn ò ká kún so tó bá lọ bọ́ sí irú àwọn ọwọ́ ọmọ wọn sọ fún mi ìtàn wo ni wọ́n fẹ́ kí ló fẹ́ sọ ṣòro bí ẹ̀yìn ẹ̀ náà máa wà àwọn ìyá tẹ́ pé ńgbà tí wọ́n wà nílé ọkọ ìdọ̀tí tó gbọ̀n sí wọn lára báyìí wọ́n gbọ̀n dànù ní láti lọ tó bá fi ìdọ̀tí rá ọmọ wọn ò lè jàre wọn ò ní gbà because wọ́n sọ fún ẹ pé life táwọn live àwọn ò gbà tọ̀tí lọ́n ṣe káàkiri ṣáàkiri so ẹ̀yin ọkùnrin àwọn kọ́kọ́ wà kó ṣe ìfẹ́ nìkan ni kẹ́ ẹ máa wò lára obìnrin ẹ máa wo bóbìnrin ṣe ń relate pẹ̀lú àwọn òbí ẹ̀ ẹ máa wò bóyá òun ló ń control àwọn òbí ẹ̀ àbáwọn òbí ẹ̀ ló ń control ẹ̀ ẹ máa wò bóyá òun ló ní kí irú nǹkan kan ṣẹlẹ̀ sí mi couple of weeks ago màmá mi wọ́n bá ti bá mi sọ̀rọ̀ ẹni tí mo ń fẹ́ dárúkọ Àyìnkẹ́ Gold lórí show yìí torí ó mọ̀ nípa pé ìjọ yẹn ó bá mi tí mò ń sunkún lọ́wọ́ màmá mi bá mi sọ̀rọ̀ bí màmá mi ṣe bá mi sọ̀rọ̀ tó bá ti bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ kíní yẹn kò ní wù mí kí n gbà kò tẹ́ mi lọ́rùn bẹ́ẹ̀ nítorí ìbẹ̀rù wípé mi ì fẹ́ kí màmá mi bínú àbí mi ì fẹ́ kí wọ́n ronú àbí kíní kan ṣá mi tẹ́ bá rí tó bá bá mi sọ̀rọ̀ gan lórí social media tó bá sọ̀rọ̀ mi kì í dáhùn torí mo láwọn òbí tí mo bẹ̀rù tó bá gbọ́ pé mo ń bú àgbàlagbà bí mo ṣe nǹkan kan mo ò mọ nǹkan tó lè ṣẹlẹ̀ yàtọ̀ sí màmá mi gan àwọn ẹ̀gbọ́n màmá mi àwọn àbúrò màmá mi ọ̀rọ̀ burúkú tí ikún gbọ́ tétí ẹ̀ di náà máa sọ fún mi mi ì dẹ̀ fẹ́ bí mo ṣe wà yìí báyìí omi ojú ò jìnnà síbi ilé ìdojú mi màmá mi ti ń bá mi sọ kíní àwọn bá ti bá mi sọ mi ì lè sọ fún wọn pé no but each time tí bá ti sọ yes bá tó bá ti drop call báyìí máa bẹ̀rẹ̀ sí ní sunkún ni pé ìyá yín can't cheat me
ìyá yín can't cheat mi ò ń ṣọmọdé mọ́ why tó ṣe jẹ́ pé every time wọ́n bá fẹ́ wọ́n máa ń try láti gba nǹkan lọ́mọ mọ̀ pé mi ní lè sọ no bẹ́ẹ̀ àwọn ìyá ṣé ìyá ẹ ní ṣé obìnrin tó fẹ́ ṣé ìyá ẹ tó bí ṣó ní kọ́kọ́rọ́ obìnrin yẹn lọ́wọ́ ṣó lè rí nǹkan gbà lọ́wọ́ ẹ̀ ṣó lè gbọ́rọ̀ sí lẹ́nu obìnrin tó fẹ́ tí ò lè gbọ́rọ̀ sí ìyá lẹ́nu kò lè gbọ́rọ̀ sí ìyá tiẹ̀ lẹ́nu kò lè ná ní ìyá ẹ̀ kò lè gbọ́rọ̀ sí ìwọ gangan lẹ́nu tó bá dẹ̀ ní problem kò sí ẹni tó fẹ́ lọ fẹjọ́ ẹ̀sùn irú tó bá lọ fẹ́rù obìnrin bẹ́ẹ̀ aṣọ ẹ̀dọ̀mọ̀ ọ̀tá aṣọ ẹ̀dọ̀mùtí aṣọ ẹ̀dí ayí ẹ̀kọ́ tí àwọn òbí ẹ̀ kọ́ ẹ gẹ́gẹ́ bí ọkùnrin kó tó kúrò lé àbàjẹ́ mọ́ ẹ lọ́wọ́ so ìfẹ́ nìkan kọ́ ló fi fẹ́ obìnrin relationship wo ló wà láàárín òun àti àwọn òbí ẹ̀ àti family ẹ̀ ṣé wọ́n ní kọ́kọ́rọ́ tí wọ́n fi ń mú lọ́wọ́ ṣé wọ́n mọ bí wọ́n ṣe lè mú ṣé wọ́n mọ bó ṣe lè bá sọ̀rọ̀ ìgbé wo ni ìyá tó bí ti gbé ṣé ọlọ́kọ márùn ni bàbá ọmọ mẹ́ta kí ni tó bá jẹ́ pé ọlọ́kọ mẹ́ta kí ni àwọn nǹkan tó ṣẹlẹ̀ ṣé ó wọ̀ tẹ̀ láti lè sọ pé òun lọ káàkiri àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí torí kò ṣe gbogbo ẹni tó lọ́kọ mẹ́ta ló fẹ́ ní ìmí condition ìmí ọkọ ẹ̀kú ìmí oríṣiríṣi bá àwọn kan wà tó jẹ́ pé ó yẹ kí wọ́n manage situation but wọ́n kọ̀ rí bí oge wọ́n rí bí gbajúmọ̀ wọ́n dẹ̀ ṣe wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ káàkiri wá lọ wádìí ọmọ tó fẹ́ ṣe irú ìyá tó ẹ̀ ní torí tó bá jẹ́ pé irú ìyá onígbajúmọ̀ ni ó ṣeé ṣe kó ní problem torí kò ní àwọn ìyá tó ti ṣe gbajúmọ̀ kékeré kò ní kọ́kọ́rọ́ tó máa fi ti ọmọ ẹ̀ tó máa fi ṣí ọmọ ẹ̀ ní time tẹ́ bá ní problem lé kò dẹ̀ sí ìgbéyàwó tí ò kì í ní problem ní middle ẹ̀yin ọkùnrin ẹ yẹra yín ní plane àti kékeré la ti ń pẹ̀kọ̀ òrókò tó bá dàgbà tán ẹbọ ló máa béèrè lọ́wọ́ ẹni ẹ tètè máa pilẹ̀ ìgbésí ayé ìrìn àjò wedding yín ẹ má ìfẹ́ nìkan ò tó torí tó bá fi ìfẹ́ cover nǹkan tó yẹ kó o rí kó correct ìfẹ́ yẹn ò ní sí tó bá tó stage kan law of diminishing return á setting sínú ìfẹ́ yẹn nígbà tó bá setting tí àwọn ìwà yẹn bá jẹyọ ìrònú ẹ̀ ló máa pa ìwọ ọkùnrin kò ń ṣẹlẹ̀ sáwọn ọkùnrin tó wà responsible tí ò wà responsible àwọn tó wà responsible ni wọ́n dẹ̀ ní ipa bọ olówó sí tálákà kò kí ń da ẹni tó wà responsible tó bá máa já báyìí ó máa já kùtùkùtù lọ́kùnrin ni irú wọn náà máa ní mental problem nígbà tí wàhálà yẹn bá dé irú wọn náà máa ń di ọ̀mùtí irú wọn náà máa ń di nuisance sígboro látàrí wọ́n máa ba training tí ìyá àti bàbá ẹ̀ fún ẹ wọ́n máa bà ẹ́ jẹ́ nítorí pé ò lajú ẹ̀ sílẹ̀ dáadáa èyí ni mo mú wá fún yín ní àárọ̀ yìí ẹ jẹ́ ká pàdé later lénìí lórí ètò sabarikolo.com ẹ ṣì lọ máa register ńbẹ̀ ẹ̀yin tẹ́ ẹ bá chat ńbẹ̀ tẹ́ bá ti register máa gbé yín kúrò lórí ibẹ̀ láìpẹ́ ire o ó dàbọ̀.